dànù. ṣé o mọ nǹkan tó dà èmi àti ẹlẹ́ran tí mo wá kiri pọ̀ ni bẹ́ẹ̀ ṣe máa ń ṣe nìyẹn tẹ́ máa ń kàgbá kó ọ̀sán gangan ṣé o mọ nǹkan tí mo fẹ́ fẹ́ lẹ́ran ṣe. ìtàn ẹran ni ẹ máa fún mi fún ṣe ti yé ó sì lórí ìkiri bẹ́ẹ̀ sí ìwé sìmẹ́ntì lèèyàn gbọ́dọ̀ kiri káàkiri láyé èèyàn lè kiri ẹran èèyàn lè kiri àlùbọ́sà ṣùgbọ́n kéèyàn gbé sìmẹ́ntì méjì lórí kọ́ mọ́ pé ẹ bá ra sìmẹ́ntì o tẹ̀mọ̀ pọ̀rún wọn wò láti lé ẹ máa gbọ́ yẹ ọ̀dọ̀ bẹ̀ yẹ ọ̀dọ̀ bẹ̀ ẹ bá ń gba ìrìn èkú bàbá ju ọ̀sẹ̀ òrè. ẹ ṣe kó ikú àdúgbò yín kẹ pa kẹ kó sínú ọbẹ̀ kẹ máa ná ẹrin ilé ní 1,500. kí ni mo fẹ́ gbọ́kùnrin wálé wá ṣe. ṣòro fẹ́ mọ̀ bá ọ̀tá wa dání. ìgbà tẹ́yìn òun ṣàmà Aphrodite ṣe bọ́kùnrin lẹ́yìn. mo náà gbọ́kùnrin wọlé. ẹ̀sẹ̀ wo sì lajú lẹ̀ kí tálùbọ̀ tọ́ bọ̀. òun náà mò ń sọ pé wọn wàá bí ire kó fún yàn lóyún kó gbé wá bá mi nulẹ̀. ṣùgbọ́n báyìí tó fẹ́ máa dá ẹran pa máa fẹ́ kó wọlé lọ́kàn á fi hàn mí bó ṣe máa dá ẹran. ilé olè gbà mí. ọjọ́ orí àwọn tó bí èmi ọ̀pọ̀rọ̀ sí ẹ lẹ́nu àṣẹ tí mo wá pa fún ọ tó ọba ilé lọ yí padà tó ọ̀fẹ́ ọmọkùnrin àfàìmọ̀ káwọn ọmọ tí wọn náà bá bí kí wọ́n mọ́ kọ̀rọ̀ sí ọ lẹ́nu.